Hi everyone, welcome to my channel. Ẹ bá sọ bí ẹ ṣe jẹ́ fáwọn tó wò yín o. Ní àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó dá ayé tó dá ọ̀run tó dá ohun gbogbo. Èkejì ẹ̀wẹ̀ ọpẹ́ mi lọ sọ́dọ̀ bàbá mi Ọ̀jájá tí ọ̀tẹ̀ jálẹ̀ ọba Adéẹyè Ọọ̀ni tilẹ̀ Ẹ̀fẹ̀ Ọọ̀ni gbogbo àgbálá ayé mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kábíyèsí bàbá. Orúkọ tèmi a máa jẹ́ Ẹgbẹ́yẹmí Bámidélé Adéagbo Èṣùgbèmí Èṣù Ọọ̀ni bó ṣe rí nù. Ẹ ṣé bàbá, ẹ jọ̀ọ́ sọ fún wa ta ni Èṣù jẹ́. Èṣù jẹ́ nǹkan pàtàkì ní gbogbo àwọn òrìṣà. Àwọn tó ríṣà dá àwọn là ń pè lóríṣà. Ara wọn lèṣù wà, kódà àgbà òrìṣà ni. Ẹ ṣeun bàbá, ẹ jọ̀ọ́ nígbà kan tá a ṣe prógráàmù ní Ilé Ifẹ̀ níbí báyìí, tá a gbé fídíò yẹn síta, àwọn tó jẹ́ followers wa ń béèrè pé ǹjẹ́ àrólé Èṣù lẹ jẹ́ ni, ẹ jọ̀ọ́ ẹ sọ bí ẹ ṣe jẹ́ tó ní ṣe pẹ̀lú Èṣù sà. Tẹ́ bá ní àrólé Èṣù wọn ò sí sọ, nítorí kí èèyàn tó sọ pé Èṣù lòun a jẹ́ pé ó ti bá Èṣù múlẹ̀, ó ti dèṣù. Bí òrìṣà ṣe pọ̀ tó tí gbogbo òrìṣà wà só tí wọ́n ń sìn, òrìṣà Èṣù lèmi gbé lọ́wọ́. Tán bá ní àrólé Èṣù ní mí wọn ò sì sọ. Ẹ ṣeun bàbá, ǹjẹ́ ẹ lè wá sọ fún wa ìtàn wo ló rọ̀ mọ́ òrìṣà Èṣù? Èṣù jẹ́ àyànfẹ́ fún Elédùmarè tó jẹ́ pé alápọ̀ ọ̀tún Elédùmarè ni, ọláàlú ni, tó sì súnmọ́ Elédùmarè gidi gan, tó jẹ́ pé ẹni tó bá fẹ́ kí ọ̀rọ̀ wọn dayọ̀, ó fẹ́ bá Elédùmarè sọ̀rọ̀, tó bá gbé gbọ́dọ̀ Èṣù, Èṣù mọ̀ bí nǹkan tí ó fi kí bàbá rẹ̀, nítorí bàbá ọmọ ló lọ́mọ. Èṣù òrìṣà tó lágbára ni, tó sì súnmọ́ Elédùmarè dáadáa gan. Ẹ ṣeun bàbá, ẹ jọ̀ọ́ wá rí pé Èṣù tá à ń sọ yìí nílẹ̀ Yorùbá àbí ní Nàìjíríà lápapọ̀, wọ́n máa ń rí Èṣù bíi pé ọ̀tá Ọlọ́run ni Èṣù. Ẹ̀yin dẹ̀ wá sọ pé Èṣù jẹ́ ọmọ Ọlọ́run, pé ẹ̀pẹ̀ apá ọ̀tún Ọlọ́run. Àìmọ̀kànmọ̀kàn ní ń dà wọ́n láàmú. Níbi tó ti wọ́ wá ọ̀dọ̀ ti jì. Nígbà tí wọ́n ti ń tú èdè Yorùbá sóyìnbó tí wọn ò mọ̀ bí wọ́n ó ṣe túmọ̀ ẹ̀ ni wọ́n lọ sì tú. Irú èyí tí Samuel Ajayi Crowther tó sọ pé Èṣù Sátánì ni. Èṣù ṣe Sátánì, òrìṣà ní Èṣù. Bí Oòduà ṣe wà, t'Ògún wà, bẹ́ẹ̀ náà ni Èṣù ṣe wà. Òrìṣà ni. Ṣùgbọ́n ẹlòmíà máa ní Èṣù èèyàn burúkú ni Èṣù. Ó wá kó bá ṣe gba tiẹ̀ sí ni. Èṣù ìwọ tó fẹ́ ní ṣe láyé ẹ tó bá fi tèṣù ṣe ó lè rí ṣe, kò sí ọ̀nà tó fẹ́ gbégbà. Èṣù ló lówó olùlàjì olómọ̀ bó ṣe máa bá sọ̀rọ̀ tí ó fi mọ̀ sí tẹ́ ó fi dayọ̀. Ṣùgbọ́n bí àwọn ìṣe ń gbé lọ́nà bí wọ́n ṣe yí àwọn kan sí pé èèyàn burúkú ni Èṣù, ìwà Èṣù ò dá, àwọn tó sì tún gbà náà ni wọ́n sì tú òrìṣà ní Èṣù. Ẹ ṣeun bàbá, ẹ jọ̀ọ́ àwọn kan wá wò pé àwọn òrìṣà nílẹ̀ Yorùbá wọ́n pọ̀ lóríṣiríṣi, tá dẹ̀ mọ̀ pé alágbára làwọn òrìṣà wa jẹ́. Ó ṣe wá jẹ́ Èṣù yìí gan ni àwọn Àjàyí Crowther yìí wá sọ wípé òun gangan ni Sátánì. Ó dàbí ẹni pé tá bá wo àwọn eléèbó wọ́n á ní PA, tá bá jọ àwọn olóṣèlú wọn wọ́n á ní PA àwọn. PA Elédùmarè Èṣù jẹ́, tó jẹ́ pé wọ́n tó fẹ́ gbọ́ àwọn yòókù jẹ́ pé nínú ẹgbẹ́ inú àwọn kìnìsì tó ní pé ó ní PA tó wá fẹ́ bọ́ ọ̀gá sọ̀rọ̀ wọ́n á ní kó bá PA mi sọ̀rọ̀, PA lọ bá ọ̀gá bẹ́ẹ̀ ni Èṣù ṣe jẹ́. So gbogbo àwọn òòṣà pátá kò sí ilé òòṣà tẹ́ dé tí wọn ò ní sì bà f'Èṣù, torí kò sí bọ́ ṣe máa ṣe tá máa ń tẹ̀sù bóòlù. Ló jẹ́ pé gbogbo òòṣà pátá ń bọ̀wọ̀ fún pé PA Elédùmarè ni. Ẹ ṣeun bàbá, ẹ jọ̀ọ́ wọ́n máa sọ pé Èṣù láàlú ògiri òkú, ẹ ṣe lè bá wa sọ ìtumọ̀ ọ̀rọ̀ yìí. Èṣù láàlú ògiri òkú nítorí pé àwọn oríkì tí wọ́n fún yẹn ni pé tẹ́fí kan sára sí ẹ̀dá pé alágbára èèyàn ni. Kò sí tí Èṣù ò lè dà, ó lè di dúdú, ó lè di pupa, kò sí ọ̀nà tí Èṣù ò lè gbà. Ó jẹ́ pé ẹni tí ó gbọ́n lọ́pọ̀ lórí pé wọ́n wá àwọn oríkì ńláńlá láti fi ṣe báyìí. A ní Èṣù láàlú
làmúlámú bàtà ọ̀bẹ́lẹ́kún sunkún kẹrù ọ̀bẹ́lẹ́kún ẹgbàtẹ́lẹ́kún sunkún tó wá bú sẹ́kún tó wá bú sẹ́kún jẹ lẹ́kún lọ sẹ́kún lọ́gbàdá gan òbò ní mísìmí kẹrù òbò níbí ẹgbẹ́ àwọn oríkì yẹn tóbi gan làmúlámú bàtà ọláàlú ní èṣù ṣùgbọ́n bí wọ́n bá ṣe gbá sí oríkì tán fi kì yẹn kẹ́ lè mọ̀ pé ó kan sára nínú àwọn òòṣà tó jẹ́ òòṣà tó lágbára ni. ẹ ṣeun ẹ jọ̀ọ́ àwọn olólùfẹ́ wa tọ́lẹ̀ tó jẹ́ olólùfẹ́ yín olólùfẹ́ ìṣẹ̀ṣe wọ́n fẹ́ mọ bí èèyàn ṣe lè kí èṣù kórí ẹ̀ wú ǹjẹ́ lè kí èṣù fún wa sà. a lè sọ bíi mélòó kan bẹ́ẹ̀ èṣù láàlú làmúlámú bàtà ọ̀bẹ́lẹ́kún sunkún kẹrù ọ̀bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàróyè tì mí ṣẹ̀jẹ̀ ọ̀rẹ́ bọ́ọ̀dọ̀ ó dé lóòjọ́ ó lọ sẹ́yìn kùlé ìjọ mẹ́ta ló ṣe bíbọ̀ tí ń bọ̀ ó gbádìyẹ bọ̀ kò gbé kò rà á sì gbọdọ̀ gbé aládìyẹ ìṣúná ń pè báwọn. ẹ ṣeun bàbá ǹjẹ́ ẹ lè bá wa sọ fún wa ǹjẹ́ ìṣẹ̀ṣe gangan ni ẹ dìmú láti àárọ̀ àlẹyẹ àárọ̀ ìṣẹ̀ṣe yín báwo lẹ ṣe bẹ̀rẹ̀ sà báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ sà. ẹ ṣe òrìṣà èṣù yìí èṣù ìyá tèmi ọwọ́ ẹ̀mú ti gbà torí ìyá tèmi ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ni ìyá tèmi olùmọ̀gbójúbá lọ́wọ́ ẹ̀ gbogbo ìṣàtọ́dọ̀ wọn tó máa ń bọ lẹ́yìn àtọ́wọ́n tí ń ṣe ọdún ẹ̀ á lò sọdún bàbá oríta kí ló ń jẹ́ bàbá oríta àwọn ọdẹ kéré ńgbà náà bí káwọn sí àdúgbò kakọ ẹran jẹ kásá lọ ni láì mọ̀ pé bàbá oríta yẹn gẹ́gẹ́ olè máa wá gbé lọ́wọ́ wọ́n gbà tí ìyá dẹ̀ lọ tí ìyá kú mo bẹ̀ sí ibi ayé mi káàkiri mo rówó mo ń gbádùn kiri gbogbo ó bẹ̀ sí run mo ń kọ́lé ilé wo mi ò rí kọ́ tó dẹ̀ sẹ́yìn gbà tó wá yá tí ìyá ìwà fara mi pé n tó ń gbé sílẹ̀ kí n lọ gbé tí n bá ṣe ọ̀nà nàálà màá bá ti ṣe kò pẹ́ kò jẹ́ lóòótọ́ náà ni bàbá mi Ọ̀jájá kábíyèsí Ọ̀nìrìṣà lódórí ìtẹ́ bàbá bá gbé ìṣẹ̀ṣe gbogbo ẹ̀sìn pátá gbogbo lárugẹ mo ṣe bẹ̀sí sí ẹ̀sìn náà àtìgbà náà kọ́ olùwà ètò ìṣẹ́ ọgbà pé ṣùláàlú òṣà ìyá mi. ẹ ṣeun bàbá ẹ jọ̀ọ́ báwo ni èèyàn ṣe lè rí ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ èṣù ǹjẹ́ lè ṣàlàyé fún wa. ọ̀nà ìrànlọ́wọ́ ẹ̀ pọ̀ owó tó bá ti mọ tiẹ̀ fún ìṣòro ìrànlọ́wọ́ owó tó fẹ́ kó o fẹ́ rí ìrànlọ́wọ́ níbi iṣẹ́ bẹ èṣù lọ́wọ́ ẹ̀ bóyá nìkan ní dókòó léwu ẹ̀ tí ò sáyẹn èṣù mọ́nà tó máa bẹ́ẹ̀ gbégbà tó ń tọ̀ máa sáyẹn náà á sáyẹn tàbí pé òun ti sáyẹn tó bá jẹ́ pé fìyà jẹ nìkan lọ́dọ̀ òótọ́ tó fi lọ èṣù tẹ̀sù rí pé ó yẹ kó gbèjẹ á fìyà jẹ tọ̀ á gbèjẹ fún tọ̀ so èṣù jẹ́ òrìṣà tó lágbára gan gbogbo bá ṣe pọn lé sí tó ṣe sì kẹ́ẹ̀sì tó ṣe máa rí ìyọ̀nú ẹ̀sìn. ẹ ṣé bàbá.